Operation mi ba na flag eh. Eko me chu ni e bi. Wo lo ma lo. Ni ajete.
chemekenyeme. Amen. Ago ni mekename. Amen. O mena shime, mena shiho. Nima ho, nama ho. Boboloma wo. Boboloma wo. Boboloma wo twedi ampo kwa mi asase afia. Atabodimo no bonwen. No bo spon, no bo che, no bo tai, no bo goji, no bo faji, o bo gbemadesa. No gada me fe ne ehina apa. Nu choka fe ni gbemadesa adwo ni achi ogba atabo chefe lo ajame. Atawon chabo ositamo nemi. Ni bo wa fe se no ta lo. Ni da ninu agba sese oke wa bi efe o ma je ko se bra. No ni afo shina ni afe na agba ni afe amoni cho cho afo ke shu awo. Na e bo so bo mi sa. Nae. 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 Ogbe dada o. Shiche. Mera. Kimiki. Amnalo bi amnalo. Agbe amugio. Ope totro. Amenfo. Amena. Chechogbo sekansi kamre fresh metu alumne sagi. Agboye ni o. Osatoku osanyanyina. Oboto kwashi o. Bosu abra. Akra dede lenta. Mama to mama. Osavenku. Etu pai. Totro. Afrimio. Atanchoni. Ichanye shui. Ichanye mae. Emi ademi yabuo. Otu agosia. Atanchobu. Ichabo shui. Ichabo ma. Nijepie. Mio man. Atanchoni. Ichanye shui. Ichanye mae. Yesu. Atanchobu. Ichabo shui. Ichabo mae. Nazake kukobiate. Atanchoni. Ichanye shui. Ichanye ma. Nagbege vidiwo. Ko na fosa. Ebe mfe. Obe mi na ke. Ngeskojo. Ni sei. Atanchoni. Ichanye shui. Ichanye ma. Jaba. Atanchobu. Ichabo shui. Ichabo ma. Fosuo ajima. Atanchobu. Ichabo shui. Ichabo ma. Afi okropo. Yakasie. Nyabato foto mash. No kable papu awo. Atanchobu oye. Ichabo shui. Ichabo ma. Agbaduku. Atanchobu. Ichabo shui. Ichabo ma. Kra. Obeka no chakra. Opa onyawu. Tategano. Atanchobu oye. Ichabo shui. Ichabo ma. Ebrafo. Akroma. Akrama. Opobi. Atanchoni fe. Ichanye shui. Ichanye ma. Egwa. Obegwa no chakwa. Totobitolu. Osa uno somami. Atanchoni. Ichanye shui. Ichanye ma. Yadu agba. Atanchobu oye. Ichabo shui. Ichabo ma. Kansobri. Odawo mwa oye. Alogo bi alogo. Ofite osa. Antalola. Abotola kebile. Atanchoni. Ichanye shui. Ichanye ma. Nagoli aboyo. Oshedu katama. Gbogbo tubotu. Dede eni ato. Omo asante nkoye. Asante suro. Anra suro. Nyabo jogo vote enyo admotesa. No wa from bashuo. Nu ogba fe bashuo yin. No ni afa musuka mo nya oto afo kesho awo yin. Onya akwashi agbogbo la tebi oko apagige na no Atanchoni fe. Ichanye shui. Ichanye mae. Mawo kogo ga egbe. Atanchoni ichanye shui. Ichanye mae. Mapo na agbegbe afia o. Na gojo. Na di na turu. Na solo. Bosumpra. Okuja. Atanchoni fe. Ichanye shui. Ichanye mae. Sukrote. Lakpa. Bobu. Osabu. Atanchoni fe. Ichanye shui. Ichanye ma. Kajobu topra. Kagbe adansura. Kagbe lamba.
kẹlá màkàgbé kò owó àmì ìfẹ́ ọjọ́ fatami chẹ́jẹ̀ fẹ́ chẹ́jẹ̀ ṣe chẹ́jẹ̀ máa wàlà 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 bí àwàlà wàlà nínú afọ òṣìṣẹ́ nínú afọ ìnàgbá nínú afọ ìhàmù atọ afọ akẹ́sọ̀ àwọ̀ wọ́n bí wàlà ká owó àwọn òye fẹ́ wọ́n bí wàlà ká rọ̀mù wọ́n bí wàlà ká wọ̀ kyẹ̀ nídìí nìyẹn akwa nídìí ètè Odumase fẹ́ mànkyẹ̀ wọ́n bí wàlà ká hàn lẹ́lẹ́ wọ́n bí wàlà ń kẹ́ ẹ̀mányẹ́ wọ́n bí wàlà ká ẹ̀ mẹ́ńkìlálò wọ́n bí wàlà ká ẹ̀ pàṣọ́nkyẹ̀ wọ́n bí wàlà ká ẹ̀ sẹ́ńkyẹ̀ wọ́n bí wàlà ká hàn numuna fẹ́ wọ́n bí wàlà ká hàn mọ̀ fíà wọ́n bí wàlà ká asafo akyẹ̀mẹ̀ asafo anyẹ̀mẹ̀ mọ̀ fíà mọ̀ mà bí fẹ́ náà mẹ́ bà pèsè ẹ̀bí yẹ májà kyẹ̀mẹ̀ mọ̀ anyẹ̀mẹ̀ mọ̀ fíà mọ̀ ní akwa nídìí ètè ìkẹ́ manyẹ̀ kẹ́ mẹ́ńkìlálò kẹ́ pàṣọ́ ní akpẹ́ àmẹ́fẹ́ kẹ́bàṣẹ́ bí yẹ wọ́n bí wàlà ká hàn mọ̀ fíà mọ̀ yẹ wọ́n bí wàlà ká hàn wọ́n mi sí ní lẹ́gbẹ̀ẹ́ ní egbogbo vetiana ní ebaneba ekwe waseke osebi ko ma hienye la ka esem ka evas nnerfe won bi wala ka mo fiamu e ministers fe won bi wala ka ami won bi wala ka police fo fe na me babi won bi wala ka fe ka mo fiamu aka no won bi wala ka bonu fo won bi wala ka media bi fe na ni akwa ni diete ní atolade manager kenkere ní ba aṣọ ni eka emaja cheme kemanyeme kemankalo fo ewoye esafu acheme manyeme ke asafanyeme ke di feke emabi refe amayi ma ni po bi opa bi won bi jo mo ke han ya na ba to ni ba na sani aga to je me ya na ba to ni ba na shadi e jame di e ni eto wọ́n pa fàáyì wọ́n bí wàlà kẹ̀hán ẹbí kẹ̀hán ẹ̀fẹ́ wọ́n bí wàlà kẹ̀hán ẹ̀fọ́tàlọ̀ lẹ́hún wọ́n bí wàlà kẹ̀hán mú fíàmù ní ẹ̀bà bí wọ́n bí wàlà kẹ̀hán rẹ̀ wọ́n bí wàlà kẹ̀hán Odumase bí fẹ́ wọ́n bí wàlà kẹ̀hán mú fíàmù ní mẹ́nẹ́nẹ́ fi tẹ́ èbè ní ẹ̀bà akọ́ ní àkwàkẹ́ onípa àmẹ́ ọmọ wọn náà sẹ́ wọ́n bí wàlà kẹ̀hán wọ́n bí wàlà kẹ̀hán ònyàmà ìgbọ́mẹ̀ ní yọ bí ẹ̀fẹ́ wọ́n bí wàlà kẹ̀hán wọ́n bí wàlà kẹ̀hán Mose bí fẹ́ wọ́n bí wàlà kẹ̀hán Kọ̀sọ́fọ̀ bí fẹ́ ní ọbí ẹ̀ wọ́n bí wàlà kẹ̀hán màmú náà fẹ́ mọ̀ fíà mọ̀ náà fi tẹ́ ẹ̀bẹ̀ náà bàbí ẹ̀ nẹ̀ mẹ́nẹ̀ wọ́n bí wàlà kẹ̀hán lẹ̀ àmì ní sọ ẹ̀dí fẹ́ náà mẹ́ta wọ̀ ẹ̀ bà mí ọmọ mi mẹ́ náà mẹ́ àjà ni ní fẹ́ náà mọ̀ mi ẹ̀ sọ́lé mẹ́mẹ́ ní túbọ̀ fẹ́ tìrì túmọ̀ àmì ní fẹ́ náà mọ̀ mi ẹ̀ sọ́lé wọ́n kyẹ́ mẹ́ náà mọ̀ mi tu àmì yá mi ní ìdáná túmọ̀ ní fẹ́ náà mọ̀ mi ẹ̀ sọ́lé wọ́n kyẹ́ mẹ́ ní túmọ̀ ní ẹ̀ gọ́fẹ̀tì ni ní fẹ́ náà mọ̀ mi ẹ̀ sọ́lé mọ̀ fíà mọ̀ ní táwọn gbà fàndé fa agbègbè halẹ̀ mo ní gbẹgbẹ àṣìlẹ̀ yìí àgbà àṣìlẹ̀ ahin mo ní ètò òbí ẹna bí mo ní ewu ẹtẹlẹ lẹ́hún ọ èsì sọmọ efe ṣìtì àkàdé wọn bí wọn làkẹ́ wọn ní ọ̀chẹ́ ní àdótó tí ń tọ́ nínú ẹjí sèpí ẹfẹ́ máa ń jẹ nínú ọjí ká fẹ́ máa ń kàlù wọn bí wọn làkẹ́ hàn lẹ́yìn ìkẹsẹ̀ bí ìfẹ́ náà mo fi àmú ní àjọ èdè mo gbọ́nú ọ láka mọ́ àmùsùn kẹ́ máa sọ àti rẹ̀ iná fẹ́lẹ́ mú mi ẹ̀ṣọ́lẹ̀ alẹ́ yìí fún ẹ̀fẹ́ lòdì fún ẹ̀fẹ́ àgbàmá tó àlọ́ màá ní. Now Coco Sempe the Tech. NC Ga West, Honorable John Desmond Soa, Ime, Ame, distinguished invited guests, ladies and gentlemen. Good afternoon. Good afternoon. I bring you greetings from the Inspector General of Police, Mr. Christian Teteyohonu, and Accra Regional Police Commander,
Mr. Dukes, and also to extend to you their warmest regards on this special occasion of your celebration of Homowo Festival. Let me express my deepest gratitude to be part of this occasion which brings culture and tradition to the doorsteps of not only the citizens of Odumase but the general public. Let me equally thank the chief and elders of Odumase for the invitation to share with you some security concerns within our division. Distinguished ladies and gentlemen, security refers to the protection of people, assets, and systems from various threats such as physical harm, financial loss, information compromise, and cyber threats. Peace and security in our communities are values of the foundation of our society. Hence, the need for collective responsibility to uphold them. Peace and security is about community cohesion and mutual respect and trust, which calls for cooperation between police and the general public to address all challenges and build a peaceful environment. Amen. Amasaman Divisional Police Command is faced with crimes such as land disputes, domestic violence, causing unlawful damage, stealing, and others. Despite of the above, the command has worked tirelessly to maintain peace we are currently witnessing. The Ghana Police Service is committed to the fight against crime and protection of life and property. This noble duty becomes easier when there is an effective partnership between the police and the general public. Distinguished ladies and gentlemen, the biggest security challenges currently facing the division is land-related offenses. It is worrying to know that the division recorded for the first half, right from January to June, over 400 cases of land-related offenses. And these offenses include criminal trespass on land, causing unlawful damage, and fraudulent transactions in land. These offenses sometimes also give rise to other offenses, such as land vandalism, threat of death, threat of harm, and causing harm. At this point, let me take this opportunity to additional authorities, Honorable Assembly Member Sakina, distinguished invited guests, ladies and gentlemen. Ija tutu jimi amasa oseku the second. Oken dumo. Amashi kono. Kakia. Wangiga. Akaganyo jimi. Nime kaname. Imi eshewa. Akemene bne. Inye mbabie. Akemimba madumu. Wadienche wohopa. His Excellency John Dramani Mahama Inaji. Kemba bia we ikenamo keje o member of parliament Honorable Sedem Apenyo Super Masmoni Ekemi Kaba
she actually must say few the one ke afi abanye fe agbana la won ake minti money. His Excellency the President of the Republic ejemi ake indumo energy yaka west ko pare no fe nieche nie shey ejake kaka akwani leke ga west tutu ga district ni wodi meme wo fo ga mefe de bafita wo ga south ga central ga north ga east I'm a fair for BGA. The west, for fair no way. There's an one acre for fair hand or PFA. The what me a shed Ujuba. After that, on one of you want to come on the Come Famo, Kenoyaba. And quality, the Come Famo, Kenoyaba. Meet the Mobian, Kanamoya, Ninoya. You were there, boy, Bomo, Honorable Precious. Kakuma, Sempe Odumase Homowo. DPP yano ebie, leke DPP yano ebie. Wani ya waka ke wontashi, ake assembly, ni waka woi benke. Ewe nene fetu mo, ni na Odumase bi jimi mwe. Mi manomni ake mamo mi ke imi je enyo je fere sani wodie ikenga Odumase baje la kanfoye no ni won to wo feji mimba maye municipal chief executive me president mama bimi ake mini ti no ni o to fe amasama ni kele wi ni kela ke wonto ni woke luchumu ababiye bede ba fe ni wonyamime oblayi ananuchumu ewo manu agbagbe fe ni yo manse won trabugo won chame ake amekame hin akwabiye woni amenye nyamba ma companies agbagbe biye ko kama ma companies amawa obiye luchumu na agbere le mo amawa wo ni wo sa ma agbere le wo ni jika Odumase to be ni wie mi isoa okay wapo afole ike amashi madomo ni no ya se makwa ke ga Odumase ba mama papa lebu kemi na ka Victor Mariake ike ni onumpa ya ni assembly wo pe ni wo plani ni wo kedi bi ete ni sakama ni saka udankwa miye ni jete miye fata wa ye biye na kanon le ni numo ulomo ni numo yeni lete de Odumase ake eba ye pa ye biye no wakati wadamo biye Sempe na jan wadamo itu ake Sempe kaji Sempe yo konfe no ko o hile no she yomo kuko ni woche ni ji Sempe afeche ashika de ofio ni adote otito ni ji enyono former chief ke ha Sempe ke ga afe man kralu bana ye gbe kene eke eya Odumase Sempe ye chele lebi ye chele shone chele bake ekenye fio ni wo be mi ni odamoshine ni amasa oseku eyodate be ni ofanko eyodase ke ni befeni na ekwesi bi ene eyodase akaki Sempe Sempe ya Odumase se kokoko ni Sempe ka epa ya se kokoko lebine waja fise ni ane eba wo Odumase hia wulu na mi oko Odumase ba yishi okale ba tu okusu fe no ba piese
wo se yomo fio no wo kejeke bane ni Sempe ke e pa yo Odumase se kokoko e ba hanye afio afi ye yurado yo kenkle wo kashida baha Yehowa kele ibemiye eye emu ni wonda gan Odumase feshi ake woye walami ni afile alogo eba ni nawo ni wona eba kweshi ebi shida aha abeku ke julon fe wajie mogo yemi enyono mi domo na keni ba mi ni mi ha Odumase chomu fe afi o afi na pe wo afia ya neba ni nawo banyo ani nawo wo fe mo alonte di ko aka fo wo te na ato ape wo no be mi wo pa fe pa nu wo gla e ba sue wo hin na ke wo je ku wo je nu no ko wo ye nu wo nu wo ko ji ano ajowo na nyemi afe nyemi afe nyemi kawo je bu owo je nu no wo ye nu wonu owo ko ji ano ajowo wasafi bene wo ye wala mi lolo wasafi ahia wo feneke na won bi jo mo won bi hiwale won bi solemo won bi shika na noya lojulo ni ehia wo ni dani noya baba sale ko mefe mu aba ni kuni yeli afe wo fe wo no chwa no manye dro ado yeah so e bi e o
Abao!